Akintobi Akinpẹ̀lú MC Love TV. Welcome to MC Love TV. Relax and enjoy our programs. Watch, like, subscribe and share to others. Ẹ kú dédé àkókò yìí, ẹ káàbọ̀ sí MC Love TV, ìkànnì tá a ti máa ń sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ ìrìn àjò ìfẹ́ bí ó ṣe máa tẹ̀ sọ́wọ́ iwájú. Lónìí a máa sọ̀rọ̀ nípa ọ̀nà tí àwa ọkùnrin fi máa ń kó bá ìrìn àjò ìfẹ́ àwọn ìyàwó wa tàbí àwọn olólùfẹ́ wa láìmọ̀. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń ṣe nǹkan tó jẹ́ wípé kò mọ̀ wípé kò dáa, àmọ́ á tàn mọ́lẹ̀ sí lórí ètò fún tòní. Àkọ́kọ́ ni pé tọkùnrin bá wà tó bá máa ń ṣe ìpinnu tàbí make a decision láì ṣe wípé ó bun olólùfẹ́ rẹ̀ gbọ́ tí í ṣe aya rẹ̀, ó máa ń dun irú obìnrin bẹ́ẹ̀. Ká kàn ṣàdédé ṣe nǹkan ní ńlá, ká ṣe nǹkan ribiribi, ká ṣe nǹkan láì bun olólùfẹ́ wa gbọ́ tàbí láì mọ̀ sí rẹ̀, ó máa ń dùn wọ́n, ó sì máa ń break heart wọn, ó máa ń jẹ́ ká máa wòra wọn gẹ́gẹ́ bí ẹni tí ò já mọ́ nǹkan kan. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí ọkùnrin bá wà tó bá máa ń sọ̀rọ̀ líle nípa ìyàwó rẹ̀ tàbí tó bá máa ń sọ̀rọ̀ líle sí ìyàwó rẹ̀, ká máa jágbe, ká máa sọ̀rọ̀ àlùfàǹsá, ká máa háàṣì mọ́ ìyàwó wa, ó máa ń break heart wọn díẹ̀ ni, ó sì máa ń jẹ́ kí wọ́n máa ní ìpòrúru ọkàn ní gbogbo ìgbà. Tó bá jẹ́rú ọkùnrin bẹ́ẹ̀, kò yà tètè túnbẹ̀ ṣe, nítorí wípé ó máa ń jẹ́ ká máa wòra wọn gẹ́gẹ́ bí ẹni tí ò já mọ́ nǹkan kan àti gẹ́gẹ́ bí ẹni tí ò mọ̀ ṣe. Wọn à nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Wọ́n máa ń fẹ́ ọkùnrin tí ó bá wọn ṣeré, tí wọ́n ó jọ ṣàwàdà. Àmọ́ ká máa lejú pa, ká máa lejú ko, ká máa wò wípé àwa lolórí ilé, àwa ni aláṣẹ, àwa náà ni gbogbo nǹkan àti bẹ̀rẹ̀ àtòpin. Ká máa jágbe, ká máa sọ̀rọ̀. Obìnrin ò fẹ́ bẹ́ẹ̀, ó sì máa ń break heart wọn díẹ̀ ni. Èyí tó tún dàbí rẹ̀ ni wípé tí ọkùnrin bá wà tí kì í bá aya rẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tó nítumọ̀, a meaningful conversation, tí wọn kì í jọ sọ̀rọ̀ tó nítumọ̀. Ọ̀tọ̀ ní ká jọ sọ̀rọ̀ àsọjẹ, ọ̀tọ̀ ní ká jọ sọ̀rọ̀ ọ̀mọ̀ràn, ọ̀tọ̀ ní ká jọ sọ̀rọ̀ tó nítumọ̀ sínú ayé, bóyá fọ́mọ ni àbí fún ara ẹni, àbí fínú ìṣẹ̀mí ayé wa, àbí nínú ìgbésẹ̀ àdáwọ́lé wa. Tí ọkùnrin bá wà tí kì í bá obìnrin rẹ̀ sọ irú àwọn ọ̀rọ̀ báyìí, ó máa ń break heart irú obìnrin bẹ́ẹ̀, ó sì máa ń jẹ́ ká máa wòra wọn gẹ́gẹ́ bí ẹni tí ò já mọ́ nǹkan kan lọ́dọ̀ irú ọkùnrin bẹ́ẹ̀. Tọkùnrin bá ń ṣerú eléyìí, ó máa ń pa iná ìfẹ́ obìnrin lọ́kàn rẹ̀ ni. Èyí tó tún dàbí rẹ̀ ni wípé tí ò bá máa fi ẹ̀mí ìmoore hàn nípa akitiyan wọn, o kì í express gratitude regularly, o kì í dúpẹ́, o kì í sọ̀rọ̀ tó dùn, o kì í appreciate, ó máa ń bí wọn nú, ó sì máa ń break heart wọn díẹ̀. Kódà wọn kì í nífẹ̀ẹ́ sírú ọkùnrin bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ nǹkan. Wọn kì í nífẹ̀ẹ́ sírú ọkùnrin bẹ́ẹ̀ tó nǹkan mọ́, nítorí pé kò mọ rírì wọn, kò sì mọ akitiyan wọn, ó sì máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn fún irú obìnrin bẹ́ẹ̀. Wọ́n máa ń pa náà fẹ́ ọkùnrin lọ́kàn wọn díẹ̀ ni. Èyí tó tún dàbí rẹ̀ ó ní wípé tí a bá kì í pè wọ́n tàbí text wọn, yálà lórí kọ́ọ̀lù ni àbí ní orí ẹ̀rọ ayélujára, tó bá ń avoid ẹ̀, tó fẹ́ bá sọ̀rọ̀, ó máa ń break heart wọn díẹ̀. Ẹ rí wípé tọ́pọ̀lọpọ̀ ọkùnrin tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní mú obìnrin kó nífẹ̀ẹ́ òun, ẹ rí wípé kọ́ọ̀lù lọ́sàn-án lóru, látàrí wípé communication is very important. Tá a bá ti wá gbéra wa sílé náà, jẹ́ ká mọ̀ pé communication ó wà very important in our marriage. Èyí tó tún dàbí rẹ̀ ni wípé ká má fojú lámẹ̀ẹ́tọ́ máa wo obìnrin wa tó bá nílò wa lórí ibùsùn, ká má fojú lámẹ̀ẹ́tọ́ wò ó, ká má avoid ẹ̀, ká má concentrate lórí ìbálòpọ̀. Ó máa ń dùn irú obìnrin bẹ́ẹ̀ o, ó sì máa ń jẹ́ kí ìfẹ́ kó dínkù díẹ̀ nínú ìṣẹ̀mí ayé wọn ni, nínú ìṣẹ̀mí ìgbéyàwó ni. Pábánbárì rẹ̀ tó tún máa ń dùn obìnrin ó ní wípé kó o gbàgbé
ọjọ́ pàtàkì láàrin ẹ̀yin méjèèjì, fún bí àpẹẹrẹ wedding anniversary ó gbàgbé, birthday rẹ̀ ó gbàgbé, ó fẹ́ ṣe nǹkan ó sọ fún ọ ó gbàgbé, ẹjọ́ nípinnu wípé ẹjọ́ fẹ́ jáde nígbà báyìí lásìkò báyìí ó wá lọ gbàgbé. Gbogbo nǹkan báyìí máa ń bí obìnrin nínú, ó sì máa ń dùn wọ́n púpọ̀ púpọ̀. Kódà a máa gbomijé lójú obìnrin, bẹ́ẹ̀ ni ó sì máa ń mú kí ìrìn àjò ìfẹ́ kó dínkù, ó sì máa ń kó bá ìrìn àjò ìfẹ́ ni. Èyí tó tún wá dàbí rẹ̀ ó ní wípé ohun tó ṣe pàtàkì sí wọn kò kàn wá fojú fò ó, kò fojú wò pé kò ṣe pàtàkì náà, nígbà tí ṣe wípé bóyá ìwọ náà ò ní làákàyè, ṣé lè ṣe pàtàkì ṣá, kò kàn fojú wò wípé kò ṣe pàtàkì, kò sì wò pé kò ṣe pàtàkì náà bẹ́ẹ̀, kó sì jẹ́ wípé kinní yìí ó ṣe pàtàkì sí àwọn, pàápàá jùlọ sólólùfẹ́ rẹ̀. Tó o bá ti ń ṣe báyìí, inú ó máa bí, ọkàn rẹ̀ ó máa pòrúurú. Tó o bá ti ń ṣe tẹ́lẹ̀ yá jáwọ́, nítorí pé bó o bá kọ̀ntínú láti máa ṣe yóò máa fa ìrẹ̀wẹ̀sì ọkàn, yóò sì máa dín ìfẹ́ rẹ kù lọ́kàn irú obìnrin bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ ni. Èyí tó tún wá dàbí rẹ̀ ni pé kó o mọ admire obìnrin míì, kó o mọ pọ́n obìnrin míì lé, kó o mọ wò wípé eléyìí mà dá o, ọmọ rẹ wá o, kó o mọ wò wípé eléyìí mà dá o, eléyìí mà rẹ wá o, obìnrin rèé, wọ́n bá ń wó obìnrin rèé lójú olólùfẹ́ rẹ, lójú ìyàwó rẹ, wàhálà ló ń wá wọn o, wàhálà gidi máa ń dùn wọ́n, ó sì máa ń bí wọn nú. Tàbí kó o máa sọ wípé ìwọ tó ti gbó yìí, ìwọ tó ti darúgbó yìí, obìnrin ò fẹ́ o. Kó o máa sọ fóbìnrin pé ó ti darúgbó àbó ti gbó, obìnrin ò nífẹ̀ẹ́ sí rárá. Bó bá ti ń sọ tẹ́lẹ̀ yà jáwọ́, kó o mọ́ gbìyànjú ẹ̀ mọ́, nítorí wípé ohun tẹ́ fi ń ṣàwàdà wípé ó ti gbó òun, ó ń bà á nínú jẹ́, ó sì ń bírèkì àti ẹ̀ díẹ̀ díẹ̀. Bóbìnrin bá ti lè wù kó dàgbà tó, tó bá sọ fún wípé àyọ̀ǹgẹ̀ ni, yóò tún rẹ́rìn-ín, torí pé ní tí wọ́n fẹ́ ni. Akíntóbi Akínpẹ̀lú, mo fẹ́ kí gbogbo wa lọ mọ̀ wípé ibi tá a bá fi ìfẹ́ wa sí, ibẹ̀ láyé wa wà. Ibi tá a bá fi ayé wa sí, ibẹ̀ nífẹ̀ẹ́ wa wà o. Ká tún ṣe dáadáa, kó má bàa bàjẹ́ náà ni, kò sì ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ gbìyànjú kẹ́ ẹ subscribe sí channel yìí, MC Love TV, ẹ like, ẹ comment, kẹ́ ẹ sì share ẹ̀. Thank you so much. Ẹ ṣeun púpọ̀ púpọ̀. MC Love TV.